Glory be to Almighty Allah. Mímọ́ ni fọ́lọ́hun, títóbi ni fọ́lọ́hun, gbangba Ọlọ́hun, gan ìwọ Ọlọ́hun, gbangba Ọlọ́hun, tabaraka alladhi biyadihil mulku. Ìbùkún ni fún Olúwa náà. Ìbùkún ni fún Olúwa náà. Ọba tó jẹ́ pé lọ́wọ́ ẹ̀ ní agbára ayé àti tọ̀run wà. Alladhi khalaqal mawta wal hayata. Ọba tó dá ikú tó sì dá ìyè. Liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur. Ibi tí mo wọ́n lọ ni mo dé yẹn. Liyabluwakum láti lè dán yín wò. Mo dá ikú, mo dá ìyè láti lè dán yín wò. Just a form of trial láti lè dán yín wò. Just to put into examination. Kémi Ọlọ́run lè dán yín wò. Ayyukum ahsanu amalan. Èwo nínú yín ni ó ṣiṣẹ́ rẹ̀ kó tó kúrò láyé. Èwo ni gbígbẹ láyé rẹ̀ yóò lò fún sẹ́rẹ̀. Èwo ni ikú rẹ̀ á dúró fún sẹ́rẹ̀. Liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur. Kí ni tó wá jọ mí lójú níbi àyà Suratul Mulk, àyà àkọ́kọ́ àti kejì? Kí ni tó jọ mí lójú bẹ̀ ni wípé kí ló dé tọ́lọ́run ò tí síwájú pé mo fẹ́ fi ikú àti ìwà láàyè yín dán yín wò láti mọta lẹni tí ó kírun jù. Nítorí yà mí lẹ́nu nù. Kí ló dé tọ́lọ́run ò pùtì ẹ̀ pé mo fẹ́ mọta ní ó ṣe sàrà jù, mo fẹ́ mọta ní ó yọ zaka jù, mo fẹ́ mọta ní ó ṣiṣẹ́ hajj jù, mo fẹ́ mọta ní ó gbààwẹ̀ Ramadan jù. Ọlọ́run sọ yẹn. Ọlọ́run ni mo dá ikú àti ìyè láti fi dán yín wò pé ta ní ó ṣiṣẹ́ rẹ̀ kó tó kúrò ńbẹ̀. Ó túmọ̀ sí pé tá a bá ń sọ̀rọ̀ ntọ́lọ́run kàkún láyé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa fi sẹ́rí tẹ̀lé. Allah ó dé ẹ̀sìn tí ò ní sẹ́rí nú. Allah ó dé jàfà tí ò ní sẹ́rí nú. Allah ó dé pásítọ̀ tí ò ní sẹ́rí nú. Èyíkéyìí orí ọjẹ́ ń bẹ̀ fi sẹ́rí kẹ́sìn. Mo ti sọ láì mọ iye wá sí tó kọjá. Ó pé èèyàn kéèyàn má lẹ́sìn kó níwárí. Ó gbọ́ mi yé, ó pé èèyàn kó o má lẹ́sìn kó dẹ̀ níwárí kó tó kú láyé. Kí ni tí tó fi pé ni wípé tó o bá lẹ́sìn tó o bá níwárí according to the teachings of the Holy Quran. Ayé àmọ́ òun náà lọ mà á sànà dìínà. Wàjú níyà ìdájí tá máa. Lábàárà ká lọ òfin dúníyà bíláàdì. Lábàárà ká lọ òfin dúníyà bíláàdì. Kí ni ìtẹ̀wà níbẹ̀ ẹ má jìnnà sí fóònù lẹ́nìí. A sì bàjẹ́ òrùpa afẹ́fẹ́ sí ni ọ̀rọ̀ Ọlọ́run làwa gbé dání. Sanadina wa dúníyà ìdájí tá máa. Lábàárà dúníyà bíláàdì. Kí ló dé Ọlọ́run ò sọ wípé nítorí ẹ̀sìn lòun fi ṣe ìwáyé rẹ ní tíráyà wáyé tó jẹ́ pé nítorí wà ayyukum ahsanu amalan mo fẹ́ mọta ní òṣìṣẹ́ rẹ nínú ẹ̀yìn ènìyàn láyé fi jẹ́ tíráyà. Ọmọ ìyá mi tí a bá ń bẹ láyé ẹja ṣiṣẹ́ rẹ̀. Mo rí ìṣẹ̀lẹ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì. Arákùnrin kan ní fún ọyàn ń fún wàrà màálù ó wà lóko wà láìf. Arákùnrin kan ní fún wàrà màálù bó ṣe wá ń fún wàrà màálù yẹn ó fún màálù kínní sínú koroba ó fún kejì sínú koroba ó fi wá fún màálù 10. Koroba yẹn ti kún wọ́n fẹ́ dókè. Ó wá ní kó wọ́n fún màálù. Ó wá ní kí òun fún wàrà nọ́mbà màálù náà yẹn bá kọjú. Ó wá ní kó wọ́n fún wàrà nọ́mbà 11. Nọ́mbà 11 tó fẹ́ fún yẹn ni màálù yẹn bá ṣèṣì fẹsẹ̀ ta nípa. Nínú bá bí. Bóun náà ṣe bínú pé kó wọ́n gbá màálù yẹn nípa padà. Ẹsẹ̀ rẹ̀ kejì tó fi lélẹ̀ ó gbé ẹsẹ̀ kan sókè ìkejì tó wà ní ẹsẹ̀ yẹn yọ ni. Bẹ́sẹ̀ yẹn tẹ yọ gbogbo wàrà màálù 10 tó ti fún gbogbo ẹ̀kẹ́ dànù. Tí ò dẹ̀ lè rí mi fún mọ́ níjọ yẹn. Ire lẹ́sàn ìka náà lẹ́sàn. Lẹ́sàn ìka lẹ́sàn rere náà lẹ́sàn. Èyí ló bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san tẹ́ àdá lórí ọmọ. Nǹkan méjì ló bí Ọlọ́run nú jù lára Ṣàìtán, lára Ìbílísì, lára Azazilu. Nǹkan méjì lè ṣùgbẹ́ ní Ṣàìtán gbé dání tó bí Ọlọ́run nú jù. Àkọ́kọ́ tí Ṣètánì gbé dání tó bí Ọlọ́run nú ní operation pull him down. Ó rí pé ọjọ́ oríire ànábì Ádámù ló dé yìí. Òun la fẹ́ gbé ere fún. Ọjọ́ náà ló takò ànábì Ádámù kó ṣe lè jẹ́ pé òun ni Ọlọ́run ló pè lógo. Ó ṣe lè jẹ́ pé òun ni wọ́n lọ́n fẹ́ rán lọ sáyé. Ó ṣe lè jẹ́ pé òun ló fẹ́ ṣe ní Khalifa, the first ruler in the world. Why tó jẹ́ Ádámù why tí ò jẹ́ mi? Àkọ́kọ́ tó fà bínú Ọlọ́run lórí Ṣètánì nìyẹn. Èkejì tó fà bínú Ọlọ́run lórí Ṣètánì ni pé àwọn ti wà lẹ́ni àpẹẹlẹ sílẹ̀ iná tó wá dẹni àpẹẹlẹ ni. Tọ́lọ́run ti ń bẹ ní òkè sánmà pẹ̀lú àwọn màláíkà tẹ́lẹ̀. Bílẹ̀ iná àbá tó lọ rí promotion yóò dẹni àpẹẹlẹ. Méjèèjì tí ń sọ majority alágbára tó lórí ibú nìyẹn. Ló jẹ́ ń sọ wípé ìka ọjọ́ kan ó yára ba oríire ayérayé jẹ́ ju any other thing lọ. Ọmọ ìyá mi tó bá ń bẹ láyé máa ṣe rere. Sára fún àwọn ìkà tí ó ba ayé èèyàn jẹ́ pátápátá. Ẹ gbogbo ọmọkùnrin tó pààyàn nílùú Ìlọrin. Káti ẹ̀ sọ pé Ṣètánì lò tán yányán kó wá ní Ọlọ́run mi ìfẹ́ gbogbo ẹni tí bá ṣe òfo kò láàrọ̀ fún yàn. Wọn kì í lálẹ́ wọn kì í láàrọ̀. Ó lè jẹ́ pé lórí ìran keje lè bó tó kúrò lórí wọn. Kó tiẹ̀ wá ní Ọlọ́run ó rí mi bí. Ṣàìtánì lógun owó àfìgbò ń bọ́ ọmọ lòpọ̀. Ó ń bá lòpọ̀ bí kúkú bí yíyẹ tó gbá gbogbo owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ rí àdéhùn yẹn bó ṣe kéré tó? Ó lè ráforíjì lọ́dọ̀ Ọlọ́run. Èyí tí ó lè ráforíjì lòfo kọ̀ láàrọ̀ tọ́jà wò. Bíbí Ọlọ́run ọba bá dé ó lè ran gbogbo àwọn fámìlì rẹ̀ tí wọ́n mọ̀ gbà tí ń dáná. Ọmọ ìyá mi tá a bá ń bẹ láyé ẹja ṣe rere láàrin ọkọ àtìyàwó rere dọwọ́ wa. Ẹ má jẹ́ abayé ara wa jẹ́ láàrin ọkọ àtìyàwó. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam. Anabi ni awwalu ma tus'alu anhu al-mar'a yawm al-qiyamah an salatiha wa an akli zawjiha. Àkọ́kọ́ ntọ́lọ́ wọn béèrè lọ́wọ́ obìnrin lọ́jọ́ gbéǹde alkiyama tí ó dẹ̀ béèrè lọ́wọ́ ọkùnrin náà lọ́jọ́ gbéǹde kiyama lẹ́yìn pọ́lọ́n bá béèrè pé bó ló ṣe sinmi tó láyé kó tó béèrè kan tó kù ìwà wo ló wù sọ́kọ rẹ̀ bó ló ṣe bá yí ọkọ rẹ̀ jẹ́ tó kó tó kù mẹ́ ọba yí ẹ̀jẹ̀ ni àbò tó ṣe. Behind the success of a man there must be a woman òdodo ọ̀rọ̀ ni. Behind the destruction behind the pulling down of a man there must also be a woman. Obìnrin ní gbé ọkùnrin ga obìnrin ní jẹ ọkùnrin mọ́lẹ̀. Ẹ̀yin ọkùnrin ayé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fóbìnrin
tó bá jàmbá yín ẹ má bá yé ẹ̀jẹ̀ ẹ má bá yé ẹ̀jẹ̀ kẹfà lọ́lọ́run lọ́wọ́ pé gbogbo tí mo ṣe fún ọ mo yọ̀dá rẹ fọlọ́run ọlọ́run dà ó ti tó ọjọ́ kan bọ̀ tẹ́ pàdé tí conscience ò ní jọ́ gbádùn ó ṣeé ṣe kó jẹ́ pé next oríire tiẹ̀ lọ́nà òbí fún ọ ẹ̀yin ọkùnrin ayé ẹ̀yin obìnrin ayé tẹ́ bá ràn yàn lọ́wọ́ nínú ayé ẹ má ròyìn pé tẹ́ bá bá yé rẹ̀ jẹ́ ń tọ̀ wọn ò lè ga kádàrá aláwo ó ṣòro láti yí kádàrá ó ṣòro jọjọ ibi apẹ́rù máa dé kò ní ṣàìdé bẹ̀ ẹ kìlọ̀ fà lábòsí o kó lọ sọ̀rọ̀. ẹ kìlọ̀ fà lábòsí kó lọ sọ̀rọ̀. ẹ kìlọ̀ fà lábòsí kó lọ sọ̀rọ̀. ibi apẹ́rù máa dé kò ní ṣàìdé bẹ̀ ẹ kìlọ̀ fà lábòsí kó lọ sọ̀rọ̀. kí n tó débi ọ̀rọ̀ tí mo ń lọ gangan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyà Jáde bọ́nù Yusuf ọkùnrin obìnrin ayé tẹ́ bá ti fẹ́ra yín níyàwó ẹ sì pẹ̀lẹ́ ẹ má bá yára yín jẹ ẹ má gbẹ̀yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ dámọ̀ Ọlọ́run nìkan ló mú pin ẹ. Ajáàjù ló fẹ́ ọmọbìnrin kan ó fẹ́ ọmọbìnrin yẹn ó jẹ́ aráàlú India ọmọbìnrin yìí rẹ̀ wà pọ̀ àwọn àtijọ́ kan ọmọbìnrin yẹn wá wo mìíràn gbogbo èèyàn dẹ̀ máa Ajáàjù pé no nonsense governor ni ẹ̀mí èèyàn ọ̀dọ́ lójú tó nǹkan kì í rò lẹ́ẹ̀mejì ẹni ọba ti dáràn pípa kó máa bá lọ ni ẹni tí ọ̀daràn pípa gan lè forí kó obìnrin wa ń wo mìíràn ọjọ́ kan sẹ́ẹ̀mọ̀ pé ọmọ tọ́jà ọlọ́mọdé wo mìíràn ọkùnrin bóbìnrin bá tiẹ̀ wà mìíràn ni ọmọ gbogbo gbà ó wá ń wo mìíràn ọjọ́ náà ọkọ ẹ̀ ti dẹ́yìn ẹ̀ kò mọ̀ kọ́kọ́ ti dẹ́yìn o ó wá ní fatabarakallahu ahsanul khaliqin ọlọ́run mọ̀ yàn dá ogun ṣe beautiful mi ìbàjẹ́ náà ọmọ pọ̀ síbẹ̀ ọlọ́run ò máa kú sẹ́ lọ́jọ́ tó dá mi ó máa kú sẹ́ iwájú pé ẹ̀yìn pé skin pé bọ́dí ò rí dàgbàdàgbà ó tó maintain figure imú ló tó point yìí eyín ló straight yìí mo rẹwà pọ̀ ó láwọn bí mo ṣe rẹwà tó ntọ́lọ́run ṣe fóun tí ò tẹ́rùn lọ́rùn lọ́kọ́ tọ́lọ́run fóun torí bí nàkí ayé ń pè lọ́ba wọn mọ̀ pé nàkí ni bó bá sọ sílẹ̀ ńgbà míì àríbí ọ̀bọ àríbí nàkí ọlọ́run tó bá fún òun lọ́mọ dọ̀mọ́ ni o má jẹ́ ọjọ́ ìnàkí ọkọ òun Ajáàjù sì wà lẹ́yìn bá Ajáàjù ṣe fọwọ́ tọ̀ nìyẹn ọmọbìnrin yẹn fẹ́ wọlé ọba filẹ̀ òkúrò mẹ́ ó dé àfin báyìí ó ní ká lọ arrest ọmọbìnrin yẹn ká arrest ẹ̀ nísìn wọ́n bá arrest ẹ̀ wọ́n mú lọ gbà ẹ̀wọ̀n ó lóun máa ronú nǹkan tó wọn àfi ṣe gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí ní bẹ Ajáàjù wọ́n bẹ́ẹ̀ ìgbà tó yá ó padà gbà ó ní òun condition òun ọ̀fẹ́ mọ́ toró ti pòun ní nàkì ẹ dákun tọkọ àtìyàwó bá jọjà kò sí èbú tọkọ àtìyàwó ò lè búra wọn pápá jùlọ àwọn obìnrin òpònú ọkùnrin lóbìnrin ọmọ ọbú lòun náà wà gbé àpótí tìdí àjọ búra wọn afẹ́ kú ni ọ̀dẹ̀ ní ẹni ó máa yẹ ọ̀rọ̀ tí olóbìnrin sọ lójúmọ́ ni lójúmọ́ obìnrin produce 7,000 words nígbà tọkùnrin produce 4,500 words tóbìnrin ọ̀gá tí lo 7,000 rẹ̀ tán lójúmọ́ kò ní sún ara yòó ní balẹ̀ wọ́wọ́wọ́wọ́ obìnrin la fi dá kódà nínú 4,500 words tí tiẹ̀ tọ́ yóò lò lójúmọ́ ó tún yà ló ń bẹ̀ kó lọ ẹ̀tì bí ọba tí ọba ṣe wèrè kó ṣe wèrè délẹ̀ ìran obìnrin la fẹ́ jọ́rán ìran ọkùnrin la fi wisdom ní tọkùnrin obìnrin ló lẹ́jọ́ obìnrin ló ní kó sọ̀rọ̀ báyẹ̀ lè bàjẹ́ ó bàjẹ́ ọkùnrin tó ń yẹ bá pẹ́ ní ó lo wisdom tó o bá níyàwó nílé kí í ṣe gbogbo tí ìyàwó inú ilé ẹ̀ sọ nígbà tí ń bínú yẹn ló mìíràn o ìyàwó ilé ẹ̀ lè sọ fún ẹ pé ẹ̀yin olùsí tí ó lè dá fún wọn láyé kò mìíràn tí ló bá bí obìnrin lọ́wọ́ kò sí tí ó lè pé kọ́ bàjẹ́ o ọkùnrin yóò fọpọ́ lọ gbé pé ẹ̀dá tá a dá obìnrin mẹkìsára ni wọn ọlọ́rọ̀ púpọ̀ ni wọn pàápàá jùlọ èyí tó bá kàwé nínú wọn èyí tó bá lajú nínú wọn á dàbí ẹni pé lẹ́yìn rẹ̀ kò sẹ́dá mi ìmọ̀láyé bá a ṣe dáhùn obìnrin nìyẹn ilé lẹ́sàn ìka náà lẹ́sàn rere náà lẹ́sàn ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀sán kéré àdá lórí ọmọ. ọmọ ìyá mi ni Ajáàjù bọ́nù Yusuf ìgbójújọ́ keje tí ìyàwó ilé ẹ̀ ti lò lọ́gbà ẹ̀wọ̀n lórí pópin nínà kí ó bá ní ìdájọ́ mi ni pé ẹ lọ tú obìnrin yẹn sílẹ̀ ẹ jẹ́ kó kúrò nínú ìlú yìí kò gbọ́dọ̀ mú handkerchief kúrò nínú ìlú yìí òun ọ̀dájọ́ kú fún mọ́ bẹ́ẹ̀ òru ẹ̀ mọ́ ẹ jẹ́ kó kóbìnrin jìnnà òun ọ̀gbọ́dọ̀ gúrò ẹ̀ obìnrin yẹn bá kúrò nínú ìlú ọ̀nà tẹ̀dó sí abúlé kan tí òun ṣe state ẹ̀ tó jìnnà síbi tọ́wà ọwọ́ àdì ọjọ́ kan ẹni tó jẹ́ president ìlú Ajáàjù ni gómìnà ni gọ́fìnà ni president ìlú wà ń yẹ ìlú ẹ̀wò káàkiri òun inspect àwọn ṣẹ́ káàkiri ńlọ́ba yọ ọmọbìnrin kan tó náà wá wòran ó bá fetí kó ẹnìkan létí kò sọ́kùnrin tó dàgbà kọjá àfẹ́ ọba yẹn fẹ́yàwó president fẹ́yàwó tọ́ba jẹ́ ìtọ́ rẹ̀ wà lọ́ba fetí kó wọn létí ó ní ẹ bá wádìí ọmọbìnrin yẹn sí òsínlé ọkọ ní wọn bá fún lábọ̀ wọn ní president wa kò sílé ọkọ ó ní ẹ bá sọ fún pé máa fẹ́ ìyàwó náà sọ pé títẹ́ mi náà lọ́rùn kí n fẹ́ president ọwọ́ àtijọ́ tí wọ́n ṣe marriage president ní òfin insult ní kò ń wá tọrọ ìyàwó gẹ́gẹ́ bí ipò òun pet gómìnà báyìí òun nípò rẹ̀ tó súnmọ́ bẹ́ẹ̀ gómìnà yẹn ni ẹ bá ní ọlọ́kọ̀ lọ tọrọ ìyàwó on my behalf nígbà tí ó ràn yàn ó di ọkọ tó kọ obìnrin yẹn sílẹ̀ ńlọrọ kó lọ bá tọrọ ìyàwó ọmọ ìyá mi bóore rẹ bá ń bẹ àwọn èèyàn dínà mọ́ mi wò jẹ́ kọjá ọlọ́run ìṣetán tó fún ẹ lórí ni bí ẹ bá gbé adìyẹ gùn iye tí ó yé náà ni ó yé ńlá arákùnrin yìí gómìnà bá gbéra ó ti lé ìyàwó pírẹsidẹ́ǹtì nígbà ìyàwó jáde ó ti lu aṣọ ẹ̀há ó ti dá nǹkan bojú kọ̀ọ̀dá mọ̀ ìyàwó bá gun ẹṣin nígbà wọn parí ìgbéyàwó tán ìyàwó wá gun ẹṣin yẹn wá ní mo fẹ́ lo ọlá kan lónìí ọlá pé mo ti di ìyàwó pírẹsidẹ́ǹtì mo fẹ́ lò ọ̀gá gómìnà mo fẹ́ kẹ́ fún mi ní ọ̀nà kan gómìnà ní ìyàwó àṣẹ mọ̀ kó ti di ìyá rẹ̀ ìyàwó akẹ́lẹ́ fẹ́ kí n ṣe máa ṣe anything ó ní nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe ẹ bá mi fa okùn ẹṣin mi fún just 1 minute gómìnà bá mú okùn ẹṣin sẹ́sìn mọ̀ pé àwọn obìnrin ni wọ́n ní ṣìyà lọ́mọbìnrin yẹn bá tọwọ́ bá kù ló bá mú lápèjúwe ló bá mú 500 naira ló bá mú 1000 naira ó jù sílẹ̀ lápèjúwe ló bá ní owó kan bọ́lẹ̀ lọ́wọ́ mi gómìnà ẹ dákun ẹ̀dẹ̀ bá mú owó yẹn ó wá ní gómìnà ẹ dákun ẹ bá mi mú 500 naira tí mo sọ sílẹ̀ yẹn gómìnà wá dá lóhùn pé your excellency 500 naira kọ́ 1000 naira lẹ́jù sílẹ̀ ó ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí mo ju 500 naira sílẹ̀ tọ́lọ́ sì sọ di 1000 naira mọ́ mi lọ nítorí pé 500 naira kò ní sùúrù ọlọ́run wá gbé 1000 naira wá bá mi
ó ní bẹ́ẹ̀ tọ́lá ò sí aṣọ kúrò lójú ni làjájú bá rí pé ìyàwó òun lòun fa okùn ẹ̀sìn ẹ̀ ìrẹ́ lẹ́sàn ìka náà ó lẹ́sàn ìka lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san kéré àdá lórí ọmọ. ọmọ ìyá mi ẹ̀yin alágbára ayé olówó ayé ọlọ́lá ayé onípò ayé ẹ̀yin tẹ́ ń bẹ nípò ìjọba ẹ̀yin ọba ayé ẹ ṣe pẹ̀lẹ́ èèyàn ní gbogbo tẹ̀rí ẹ̀jẹ̀ máa fara ní ẹnìkan ẹni ọlọ́wọ́ bá fara ní òòlì fara ní ìwọ́n gẹ́gẹ́ nù nira ọlọ́run wa ẹ má máa bínú jù ìbínú ọjọ́ kan ìgbéraga ọjọ́ kan ó lè ba àṣeyọrí ẹgbẹ̀rún ọdún jẹ́ gbogbo àṣeyọrí tó ti ń ṣe bọ̀ níjọ́ ti dáyé ó lè pààyàn mẹ́wàá kọ́ lọ́wọ́ má bínú ó lè jẹ́ pé ń jọ́tọ̀ ọba tẹ ìrà ìjọ náà lọ parẹ́ ó kéré nù kátó lọ́run lè ṣe bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ láyé Babangida tí wọ́n bá ń ka àwọn president tí wọ́n ní àṣeyọrí ní Nàìjíríà Babangida ló yẹ kó jẹ́ the best president ever tí Nàìjíríà ti ní nítorí àṣeyọrí tó pọ̀ ẹ dákun gbogbo alágbára ayé mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Babangida ẹ wùgbà tó dépò ọlá ó dépò ọlá nígbà tí Nàìjíríà òmùgọ̀ wa ò jẹ́ ká mọ̀ yìí pé the best way láti handle wa kálẹ̀ ní ọjọ́ òní òun ni Buhari jẹ́ àgbà fi handle wa gbà yẹn war against indiscipline bọ́ọ̀ bá tọ̀ lásán báyìí ẹni tí ó mọ̀ ti dó lẹ́yìn rẹ̀ pọ́ńpọ́ sẹ́gbẹ̀ẹ́ títì ìṣe ni wọ́n darí sí ìtìlẹ̀ ọlọ́wọ́ ó ti tọ̀ ó ti dáràn àìmọye ntẹ ayé ẹni ọkọ wa ní kíw ọpẹrẹsẹ kíw ẹ kíw wọn kàbí kótó ni gbogbo nǹkan yẹn ni wọ́n ń lé rẹ̀ àìmọye ẹni tí wọ́n ló jalè òun tó jí owó ìjọba tó bá rẹ̀ lẹ́wọ̀n àìmọye ẹni wọ́n dájọ́ kú fún ìdájọ́ ọ̀kanjú kò yẹn lọ́kàn Nàìjíríà lára tó rà rírú ẹ̀rí IBB wá dé pẹ̀lú ẹ̀rín ọ̀mìmì ẹnì kan ọmọ pẹ́ sójà mẹ́rin gbà yẹn IBB ni the first Nigerian military president tó kọ́kọ́ rẹ́rìn láwọn èèyàn bá ń pè ha president wa yìí mà rẹ́rìn ẹ̀rín ní gbogbo wa náà bá rẹ́rìn pé nǹkan dé o ara wa tù wá báyìí ẹlẹ́rìn la ní àti nǹkan bò lẹ́yìn ẹ̀ nínú president tó láṣeyọrí pé Nàìjíríà ó mú fún federal capital lọ sí Àbújá òun ló lídìí ẹ̀ nítorí ikú oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ òun la kọ́kọ́ president Nàìjíríà tó jẹ́ military head of state tó sọ̀rọ̀ àìdí president ẹnìkan kò dẹ̀ ní kórè ẹ̀ ọdún mẹ́jẹ̀ẹ̀jọ tó lò Babangida generous ẹ̀wọ̀n tí Dangote sọ níbi book launch Babangida ó ní majority àwọn táwọn jẹ́ billionaire lẹ́ni product Babangida làwọn ó sọ àwọn èèyàn tó lówó ó sọ àwọn èèyàn tó lọ́lá tààrà kò sí iye tí ò lè ná láti fi sàánú bó ṣe wá náwó tó yẹn ẹ tó wá wo àwọn àṣeyọrí tó ṣe àwọn state tí ń bẹ Nàìjíríà lónìí ó jẹ́ 36 àbí 35 tá a bá yọ federal capital kú ṣe 37 ni 36 pẹ̀lú federal capital ó jẹ́ 37 one third gbogbo ń ta níyẹn òun ló create one third gbogbo state tí ń bẹ ní Nàìjíríà ẹ jẹ́ sọ díẹ̀ nínú àṣeyọrí Babangida kẹ́ ẹ wá wo ìgbéraga àti bínú bó ṣe rọ́ọ̀bù ẹ̀ ní gbogbo àṣeyọrí òun là bá máa pè ní Nelson Mandela Nàìjíríà lé òun ní ìbá gbá iyì tó bá sanjọ́ padà wá gbà gbogbo ìjọba kalẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wò lápèjúwe òun ló create Yobe state òun ló create Katsina òun ló create Taraba òun ló create Jigawa òun ló create Kebbi òun ló create Enugu òun ló create Edo òun ló create Delta òun ló create Ọ̀ṣun òun ló create Ekiti òun ló create Akwa Ibom òun ló create Federal Road Safety Corps òun ló create State Security Services SSS tó di DSS lẹ́nu òun ló create National Intelligence Agency òun ló create National Defence Intelligence òun ló build Aso Rock fìlà gàgàgàgà òun ló build Third Mainland Bridge tí ń bẹ lẹ́kọ̀ọ́ òun ló complete Ìṣòróró hydroelectric power station òun ló construct Toja Bridge in Kebbi òun ló create Jibia water treatment plant òun ló build Chanawa Senda Dam in Kano Abuja Dua Carriage express ọgbàbẹ̀rì òun lọ́dọ̀ wò dáàmù nílùú Kano iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ECOWAS headquarter iṣẹ́ ọwọ́ rẹ̀ ni International Conference Center l'Abuja iṣẹ́ ọwọ́ rẹ̀ ni FHA estate nationwide òun ló ṣe nígbà yẹn tó ní wọ́n máa kọ́lé 1 million naira ni wọ́n gbé contract sílẹ̀ gbogbo ilé tó kọ́ sí state kọ̀ọ̀kan òun ló construct high court building ní gbogbo state kọ̀ọ̀kan ó construct federal secretariat ní 36 states ó construct 2 political party òun ló dá party méjèèjì lẹ̀ òun náà ààrẹ méjèèjì òun ló sọ construct 4 divisional headquarter Nigerian army òun ló construct military barrack l'Abuja òun ló construct army school of armor ní Bauchi òun ló construct army amphibious school constructed Nigerian dockyard Snake Island constructed estate for workers of federal ministry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti pọ̀ jù láṣeyọrí Babangida òun ló construct FEPA l'Abuja òun ló construct National Eye Center Kaduna òun ló construct smelter company Ikot Abasi òun ló construct Supreme Court òun ló build jẹ àti àìmọye kódà Àjàòkúta steel company òun iṣẹ́ ọwọ́ rẹ̀ ni Abuja International Airport iṣẹ́ ọwọ́ rẹ̀ ni nǹkan yẹn wá pọ̀ tá a lè kà tán lórí afẹ́fẹ́ ẹ wá wo bí Buhari ṣe Babangida bó ṣe wá gbìyànjú tó ìtò ní achievement débi pé ECOWAS respect ẹ̀ ju òun ló kọ́ ECOWAS headquarter iṣẹ́ ọwọ́ ẹ̀ ni gbogbo wọn kó àwọn sójà Nàìjíríà máa lọ bòmí lọ jagun iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́pọ̀ jù mẹ́ bó ṣe wá ṣe tó yẹn ọdún mẹ́jọ wá pé lẹ́yìn ìgbà tó lo tó lógun tó lákè. ẹ̀yin tẹ́ ẹ lórí Facebook ẹ bá wa tẹ like and love kí ni tí mo wá sọ débẹ̀ wá ní wípé ẹ wá àwọn bá ti yọrí Babangida sí wá pọ̀ tó yìí ọwọ́ àdìjọ tí wọ́n fẹ́ dìbò MKO Abiola náà bá ọ̀rẹ́ mi sọ gbépò ìsílẹ̀ kí n tó dìbò Islam MKO Abiola ò jìnnà kò gbọ́ àwọn kankan yé nípa ẹ̀sìn ìjọ yẹn ni Nàìjíríà ti mọ ìtumọ̀ inshallah Babangida ní inshallah I will lead the power inshallah òun ṣe kó búra bìbìtì lónà àbámúra ó bẹ̀rẹ̀ sí campaign pé ó kó gbogbo ẹ̀jọ́ yányán àwọn àdìbò ó kú kí wọ́n ànáǹsì ìbò lọ́ba ti pàfẹ́ wọn bá ànáǹsì ìbò kí ló dé abájọ àbábọ̀ ó ti pẹ́yẹ káńsù bò ọwọ́ ọ̀bọ̀ Abiola tó káńsù yẹn gbogbo àṣeyọrí tí ìbá ní Nàìjíríà ọwọ́ kìíní yẹn ni clean up ọ̀pá gbogbo rẹ̀ lẹ́yìn ọdún mẹ́jọ kí ló tún wá tí wọ́n bá ló tún kù yes tí wọ́n bá ní òkú mọ́ kúrò ń bẹ̀ dẹ́n quit in peace kò kúrò ń bẹ̀ ọ̀ntì gbàgbọ́ dàbùkù ó wá ń sọ níjọ́ tí ń ṣe book launch ó wá ń sẹ̀ ń dárúkọ àwọn tí wọ́n mislead yẹ ẹ̀yin alágbára ayé àwọn alábòsí máa ń kẹ́gbẹ́ alágbára níjọ́ tí àdánwò bá dé wọn ní dárúkọ tí wọ́n mọ́ nínú rẹ́kọ̀dù tí yín ni ó wà pẹ́yìn lẹ́sà burú tó pọ̀ tó báyìí agbára wo ló pọ̀ tí ó lè tán owó wo ló pọ̀ tí ó lè tán ọlọ́wọ́ ló pọ̀ tí ó lè dilẹ̀ bóun lágbára ṣe pọ̀ tó ebí àtà sọ̀rọ̀ náà ni bí kú bá jẹ́ nsìn ó ti jẹ́ wọ́rọ́ ọwọ́ rẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ láàrin wákàtí mẹ́rìnlélógún oòrùn ti dé
kí ni fàárí ènìyàn ìwọ tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ ayé rẹ spẹ́ẹ̀mù tí wọ́n fi dá ẹ spẹ́ẹ̀mù tí ó rùn bí ẹyin ni ọ̀ ń gbáyé pẹ̀lú òórùn bọ́ ọwọ́ tọ́lẹ̀tì ẹnìkan ò lè wọbẹ̀ ní ìṣẹ́jú márùn lẹ́yìn bọ́ bá jáde nígbà ọba kú 24 hours ó ti dòrùn kí wà ní fàárí ẹ kí ni ìgbéraga bọ́ ọba sọ̀rọ̀ láyé mọ́jú ó ti má sọ pé wọn ló dàrú ẹ wá dákun ẹ wá béèrè àwọn tí Babangida wá mention wọn pé àwọn ni wọn ò jẹ́ pa sílẹ̀ àwọn ni wọ́n rẹ́dì láti pa òun wọ́n rẹ́dì láti pa MKO wọ́n rẹ́dì láti pa gbogbo wọn ẹ wá bí wọ́n lẹ́rìn jẹ́ nìkan dákọ̀ wọn mọ́lẹ́yìn tọ́ ọba jẹ́ ká yóò tí ọ ní tìkùtì ìwọ nìkan ni ó kù. ṣèyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ wá wo ìgbà tí IBB tó wá ṣẹ̀ṣẹ̀ ń ṣe apology after 32 years ló ṣẹ̀ṣẹ̀ wá ń confirm MKO lọ́wọ́ lébò nítorí jẹ́ MKO padà sórí ààrẹ só lè jí dìde ìdílé MKO tó jẹyọ látara wàhálà yẹn ṣé kò mọ̀ pé òun lọ́lọ́wọ́ bí èrè ká jílé ahoro ilé ọlá jílé ahoro nítorí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe kéré mọ́ yẹn ẹ lọ ní Abíọ́lá lẹ́nìkan lọ́wọ́ bíbẹ̀ ṣe rí bówó náà ṣe pọ̀ tó ọlọ́run ọmọ bí owó náà padà rá sí nítorí ìbínú ọjọ́ kan tí wọ́n bá wá ń ka tí wọ́n bá invite àwọn president lágbàáyé pé wọ́n fẹ́ búra fún lórí orílẹ̀-èdè tuntun wọ́n ní ṣe mistake pé wọ́n jẹ́ ṣe mistake ẹ̀ lágbàáyé torí pé wọ́n gbàgbọ́ pé òun lọ́fẹ́ kí gómìnà òní ẹ̀yin alága ìní ẹ lọ jókòó jẹ́ ẹ̀jẹ̀ nǹkan kan níwájú ọlọ́run ìwé lẹ́sàn ìkà náà. ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. nínú ayé ẹ̀dá ò lè ṣe kọ́ ọmọ sí ìyàn bá rìn nàwa ìbú dàrí àdàbàtìní fàyínà yóò ká dùn làbí ìbú màmá ra bẹ́ẹ̀ èso wà lánàá yín ìlàwàlì fi ìmọ̀ náà sí ìbú bọ́dí dòkòtò olúwan wàdí òkòtò mọ́rúran. kàdàkà èso ní fata dòròbò. kàdàkà èso ní fata. nàwa ìbú dàrí àdàbàtìní. ó máa ń kọ́ ìdálẹ́kọ̀ọ́ akéwàgbà gold. nàwa ìbú dàrí àdàbàtìní. ó kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nípa ènìyàn láyé mo kọ́ lẹ́sìn tó pọ̀ lára ènìyàn. nàwa yóò wá dùn lọ́dà bí màmá ra bẹ́ẹ̀ èso wà lánàá yín. ìlàwàlì fi ìmọ̀ náà sí ibú. kò sí aburú tọkàn ẹ láyé kò sí rere tọkàn ẹ tó ní nǹkan tọ́lọ́ fẹ́ kó dé nínú. kọ́dídù kùtù olúwa ilé tó lọ ilé tó lọ lórí afẹ́fẹ́ gbẹ̀yìn kùtù olúwa. wàdù kùtù múra kàdàkà èso ní fata dòròbò. kàdàkà èso ní fata dòròbò. àti báyà láyé ni tó bá wọ ayé ẹ̀dá gbogbo wọn ni wọ́n ní road tí wọ́n fẹ́ play nínú ayé òun kálukú ni ó kọ́ kankan sílẹ̀ máma ra bẹ́ẹ̀ èso wà lánàá yín. ìlàwàlì fi ìmọ̀ náà sí ibú. kọ́dídù kùtù olúwa. wàdù kùtù múra kàdàkà èso ní fata dòròbò. kàdàkà èso ní fata dòròbò. àti sọ̀rọ̀ kékeré fún yàrá yìí tó gbé wa sókè kọ́dídù tí n kùtù pariwo yìí pé eléyìí tóbi ju president lọ àti sọ̀rọ̀ tó gbòdìdì ilé fún yàrá yìí tó sì fẹ́ jẹ wá mọ́lẹ̀ kọ́dídù kùtù olúwa. wàdù kùtù múra kàdàkà èso ní fata dòròbò. gbogbo ẹni tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ ti jù bá yẹn lọ ẹ dákun àní mi ò lésì tí ń fẹ́ nìkankan ọba mi ń bá mi ń fèsì. nàwa ìbú dàrí Ọlọ́run dára ti gbèjà ẹ dá kí lóluwa ẹ tó ń bínú sí. Ọlọ́run dára kó gbèjà mi jà lójú àbínú ẹ. bọ́lọ́run bá ti gbé àlọ́lọ́run dákun gbèjà mi jà. ìjọsẹ̀ bú ẹni tẹ́ ń bú yẹn òkè lẹ́wọ̀ ẹ̀ wò sàlẹ̀ èmi ni mo lọ sílùú Ìlọrin tí mo ní tírípù kan yìí tó lè jọ náà tó ní tòní kò tán bẹ́ẹ̀. wọ́n fẹ́ stage comeback ni àdẹ̀ní gbà ilẹ̀ Yorùbá ti lálàáfíà ní traditionalist ẹ̀ṣẹ̀ tó ga jù tí mo ṣẹ̀ wọ́n ni pé mo ń wá àlàáfíà nílẹ̀ Yorùbá olórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ náà tí wọ́n bá rí ẹnìkan arákùnrin tí mo ń wí tó bá fẹ́ ba yé ẹnìkan jẹ́ àwa wẹ́ nìkan tó ti ṣe tó burú táwọn èèyàn ń ṣépè fún lọ́wọ́lọ́wọ́ àwa drag yóò ń tọ̀ ń lọ bá káyọ̀ lè máa ṣépè fún wọn pọ̀ irú ẹ̀ lọ́mọ tó pààyàn ńìlọrin wọ́n fẹ́ drag ní lọ wọ kẹ́sì ọmọ tó pààyàn ńìlọrin pẹ̀lú pé ẹlẹ́bọ ni gbogbo ariwo yẹn àmọ́ àníyàn mi ó gbà mí sílẹ̀ trust táwọn èèyàn ti ní nínú mi pé àlàáfíà ni mo mọ̀ ń wá láyé ó gbà mí sílẹ̀ mi ò lọ́rọ̀ tí ń sọ lórí ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ